Bikuṣe bàbá lókè. Tani ó tún bí gbogbo ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá òkè ìgbà mi. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dára òkè ìgbà mi. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Tani ó tún tẹ̀lé o? Ìránṣẹ́ tani ó tún fi gbogbo ọpẹ́ mi fún. Ọlọ́run ẹni tá bá ṣe lóore tí ó bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù ẹni lónìí o. Èdùmàrè ló ṣe owó pẹ̀lú wa. Ìdí ọpẹ́ mi pọ̀ látòkò state tàbí d'Abuja. Ìdí ọpẹ́ wa pọ̀. Àjẹun àwọn àlàáfíà kí ló wá yẹ ká fÓlúwa bí ó bá ṣọpẹ́. Èdùmàrè ó ṣe ẹsẹ̀ ló sáré lé orí ẹni kò rẹ̀ nìkan. Ẹsẹ̀ ló sáré lé orí ẹni kò rẹ̀ nìkan. Orí ẹni ọba onígbùgbù ọ̀rẹ́ ohun ọpẹ́ ni wọ́n fún ọ. Wájú ọ̀rẹ́ rẹ gbọ́ olùwò yàrá tó wà bẹ́bí o. Gbogbo ọgbẹ́ bí wọ́n mú Elédùmarè, ó jẹ́wọ́ orí rẹ̀, gbọ́ọ̀lùgbò, yàrá gbóhùn wẹ̀dẹ̀, agbára wa dògbò rẹ̀, ọjí sáyé ní fún Elédùmarè.
ẹ̀rù mi bọ̀